bàbá màmá ẹ má bínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa fi ìpè wọn wọ́n máa fi disturb èèyàn àwọn ni wọ́n máa ń fa time sometime kì í ṣe gbogbo ẹ̀ ní flagging àbí kí lẹ máa ń pè ẹ má bínú òun ló jẹ́ kí program yẹn kó ṣe kí ni kó cut ibẹ̀ yẹn ẹ dẹ̀ ti máa pé àsìkò òjò la wà nílẹ̀ Nàìjíríà gbogbo ẹ̀ máa di bákan ni ẹ gbọ́ mi dáadáa ẹ má bínú ẹ̀yin ará mi ṣé ilé tí ènìyàn ò bá kọ́ tí ò tí ì kọ́ tán ṣá máa ń ṣí ìwọ wá ló ṣílé ẹbí mo sọ fún yín o fẹ́ ṣí stadium o pe ọba ìlú o jẹ́ ó wọlé káṣírí rẹ̀ mọ̀ bá tú pé kán wá wo ohun tó fi 5 billion kọ́ gbogbo pápá wa dàbí pé àwọn fíìdì lági odò ó dàbí ilé pákó lágége torí mo rí fíìdì yẹn mi ò rí pé omi dágún sórí fíìdì tẹ̀ná 5 billion ṣé ẹjọ́ ṣé wọ́n kọ́ National Stadium Abuja wọ́n gbé 5 billion kọ́ ẹ wá ní kí lójú òjò rí omi máa ń dágún sórí pápá ṣé bómi ṣe ń dágún sórí pápá nìyẹn ok àwọn sushi star Ìbàdàn náà èló ló fún wọn tó ní wọn ò rí bí bọ́ gbàgbà ó ní Rẹ́mọ náà ti ń gbá bọ́ọ̀lù èló lẹ̀ fún wọn èló lẹ̀ ń san fún sushi star àwọn agbábọ́ọ̀lù fún ìlú Ọ̀yọ́ èló lẹ̀ ń san fún wọn mọ́tò wọn ṣé mọ́tò tuntun ni àbí àlòkù tí wọ́n lè fi 5 billion Mákindé wàá jìyà o Mákindé olè gómìnà ó lè ní ọ orúkọ méjì ẹ kà pé kò sí orúkọ méjì jù ká pè ẹ ló lè lọ a máa mọye tó fẹ́ fi kọ́ támínà o gbogbo owó National Union l'Íbàdàn Ọ̀yọ́ àpò rẹ̀ ní ń bọ̀ abájọ tó fi sọ pé òun fẹ́ lo local government chairman ó mà ṣe o gómìnà á máa bọ̀ àwọn kan máa gbé sórí rédíò tẹlifíṣàn wọ́n máa sọ pé gómìnà wọn ń bọ̀ ẹ wàá máa jójó wèrè ẹ dákun èlò náà fún yín báyìí nínú 5 billion èlò lẹ rí gbà ṣé àwọn ọmọ yín náà gbéṣẹ́ yẹn fún ó lè ní gbogbo wọn PDP o APC o òfò náà máa ṣe ẹ máa pa mi tẹ Mákindé olè gómìnà Mákindé tẹ bá ń tẹ Mákindé olè ó lè má mà pa wọn gómìnà Ọ̀yọ́ olè Mákindé olè ó jí 5 billion olè ó fẹ́ fi kọ́ stadium olè 5 billion olè kó wá àkáǹtì tó rà ẹ jẹ́ kí ẹnjìníà yẹn ó gbé ní tó ṣe jáde a wàá sọ fún wọn ṣé ọ̀dà tó fi kún ìlú ọ̀run ló ti lọ kó wá síìtì àwọn síìtì tó wà ní stadium yẹn èló ni síìtì yẹn èló náà ṣe gbogbo gíráàsì tó gbé síbẹ̀ how many kilometre how many square meter ní orí pápá yẹn pápá yẹn àwọn mélòó ló gbà ṣó tó Wembley stadium ni àbó tó National Stadium abásọpọ̀ tiẹ̀ wá tóbi jù bẹ́ẹ̀ lọ. olóòfẹ́ kọ́ hòtẹ́ẹ̀ síbẹ̀ ṣé o ti parí ẹ̀ tó ń ṣí ni ṣe bó sọ pé o ti parí ẹ̀ o dẹ̀ ń ṣí lomi wá ń dárogún sáàrin fíìdì
ó dùgbà tí ìgbà téèyàn bá fẹ́ lọ lúwẹ̀ẹ́ nígbọ́kọ̀dá adúró omi tó wà ńbẹ̀ nínú 5 billion ẹ ò lè tẹ́ carpet feed síbẹ̀ ni àwọn feed onírọ́bà nínú 5 billion àbẹ́ ẹ̀ mọ́ tẹ́ ń pè 5 billion ni ó mà ṣe o irú yín náà gbélé fún ẹnjìníà Mákindé àbí kí náà pè ẹnjìníà náà dẹ̀ pè ẹ́ o ẹ fẹ́ sọ pé ẹ̀ mọ iye owó kò ní dáa fún ẹ sìmẹ́ǹtì báàgì mélòó lẹ lò nínú stadium àwọn ìkúkúmẹ̀tì mélòó ló kó padà síbẹ̀ table tennis feed yín basket feed yín àwọn relay yẹn ojú àwọn ibi tán ti ń sáré yẹn àwọn ọ̀dàwó lẹ fi ṣe láìní ṣe fọmẹ́ká masonia lẹ fi tẹ orí pápá yẹn ni àbí igi apàlẹ́ lẹ lọ tẹ́já bá sọ lómi àmọ́ bó ṣe tó o àwa lè já fọ́jú ṣùgbọ́n àwa ti dé stadium yẹn o ẹ sà when you are talking about 2 billion kódà àtúnṣẹ́kù where is 3.3 tó kù níbo ló wà bílíọ̀n lásán pa èyí náà kì í ṣe mílíọ̀n ẹ dẹ̀ ṣe ni ẹ tún fìdí ẹ ṣẹ̀kọ́ fìdí náà ẹ ṣètún fìdí ṣe ni èló ni wọ́n fi kọ́ Àbújá láyé Ọbásanjọ́ èló ni wọ́n fi kọ́ National Stadium Àbújá ó lè ní ẹ̀sà kò lórúkọ méjì ẹ kú afẹ́rakù ìdílé ìṣòwò rẹ̀ èmi ò ní sọ kankan o nǹkan tí mo kà máa sọ nìyẹn ṣùgbọ́n lẹ́ni ṣé ẹ̀yin ti gbàgbọ́ pé no more one Nigeria ṣé ẹ ti gbàgbé pé lẹ́ni ẹni tí ń bá ń sọ̀rọ̀ ọmọ rẹ̀ náà máa ń wá kiri aya rẹ̀ náà máa ń wá kiri àbúrò rẹ̀ náà máa ń wá kiri láti ṣe kíni o láti fi pálẹ̀kùn prayer point kan máa ń lọ nínú Christian line wọ́n ní Olúwa gbogbo ohun tí ọ̀tá ń gbà láti fi sèmí rọ̀ Olúwa má jẹ́ ó dé bá mi gbogbo ohun tí ọ̀tá ń gbà láti fi sè ẹ́ rọ̀ lórúkọ Jésù kò ní dé bá ọ à ń fi ọmọ sí ẹlòmíì rọ̀ à ń fi aya sí ẹlòmíì rọ̀ à ń fi ọkọ sí ẹlòmíì rọ̀ à ń fi àbúrò àbí ìyá àbí bàbá sí ẹlòmíì rọ̀ wọ́n lọ wo àbúrò ṣòwò rẹ̀ wọ́n fẹ́ fi sè é rà má ṣe o ìlú tí ò sí security ẹ jẹ́ ń sọ nípa ààbò díẹ̀ fún yín ní ti ìgbàgbọ́ in a Christian life irú ààbò tí àwọn Dáfídì fi bo ilẹ̀ wọn tí ogun ò sì débẹ̀ ṣé ẹ mọ̀ pé àwọn ọlọ́pàá ilẹ̀ yìí wọn ò ṣiṣẹ́ olè ní gbogbo wọn ààrí kan yọ kúrò ńbẹ̀ má ṣe ń lé onídàáfó kiri bẹ́ẹ̀ náà ló ní bọ́ọ̀sì má ṣe ń lò ní bọ́ọ̀sì bẹ́ẹ̀ náà ń ná lọ́kadà náà fi ń dájọ́ tí ẹ bá fẹ́ ṣe security àwọn ọlọ́pàá lẹ́ ò kọ́kọ́ lò nígbà tọ́wọ́ wọn ọba wa ká wọn pírẹsidẹ́ǹtì àti sẹ́nẹ̀tì wá wá pòǹpọ̀ they will now give order to soldier pé kí wọ́n bọ́ta ṣùgbọ́n lénìí
aṣọ sójà náà fi ń ṣe fàyàwọ́ àwọn gan lọ ń kó rẹsì wọlé nídìí ìrókò ọ̀nà dà tí wọn ò ní rí kakí wọn wọ̀ láyé ìgbà kan wọn kì í rí kakí sójà rà lọ́jà o dégbági kakí sójà wà ńbẹ̀ wọn á wọ̀ ọ́ sójà náà sáṣọ ẹ̀ sí ẹ̀ǹkùlé ṣé sójà máa gbélé ni láyé ìgbà ni kó bá rí sójà láàrin sombi o eré ni sójà wá dẹni tí ń ṣeré kiri street ibi tó bá sáṣọ ẹ̀ sí àwọn ẹlòmíín á lọ kó wọ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nítòsí wa ń bíbá ẹnìyẹn ń pera ẹni ó sójà aṣọ ọ̀gá sójà ló lọ jí kó níbi tó sá sí tó fi ń jalè kiri lóru tó fi ń gbọ̀kadà ọlọ́kadà ẹ wá ní káwọn ẹsìmọ̀ máa wọṣọ sójà torí pé ìwà wọn burú jáì wọ́n ń pa wá lẹ́kún wọ́n ń ṣe bó ṣe wù wọ́n wèrè kan máa lílẹ̀ Yorùbá yẹn ó wá ń sọ̀rọ̀ èmi ò fẹ́ dárúkọ ẹ̀ torí tí n bá dárúkọ ẹ̀ mò ń promote ẹ̀ mò ń pọ́n lé ni ṣùgbọ́n ó mọ̀ pé òun ni mò ń bá wí torí pé òun ni mẹ́díà Buhari ó wá sọ fún ẹ̀yin o tẹ́ di Nàìjíríà mú ó lẹ́yìn ò mọ̀ọ́re oníṣẹ́ bí ààbò ṣe ń wà yìí oníṣẹ́ bó ṣe wà tẹ́lẹ̀ lélẹ̀ ẹ̀yin náà ẹ̀ dá lóhùn ṣé láyé Ọbásanjọ́ kidnapper mélòó la gbórúkọ ẹ̀ Boko Haram mélòó lẹ gbọ́ ó wá kú omi láàrin àwọn àìmọye èèyàn láyé yìí tó jẹ́ pé ìwà olè ìmọ̀tara ẹni nìkan ló ń bá wọn jà ìgbà tí Gbajabiamila ò tí ì dé ipò àmọ́ bó ṣe sáré kiri ẹ jọ̀ọ́ àwọn mélòó ni Gbajabiamila ti empower gẹ́gẹ́ bí aṣòfin olórí ilé aṣòfin ti ilé kóṣọ 419 ṣùgbọ́n wọ́n lè lọ sí London láti lọ máa lo akúmọ́déjú yẹn ẹja òkú Èkó tó ti gbẹ tán Tinubu wọ́n lè lọ bẹ̀ àwọn mélòó lè help sà ìbéèrè níta lẹ́yìn o olórí sọ pé who do you help mo gbàdúrà ìpín rẹ ò ní gbàbọdè Mákindé ni mo wá bá wí lálẹ́ yìí ó ń kó gbogbo owó Ìbàdàn ó ń kó padà sí ìlú òkè òkun ó mọ̀ pé òun ò lè wọlé mọ́ ṣùgbọ́n tó ń rò lọ́kàn ni pé àìwọlé mi o wọ́n fẹ́ bá ti Ọ̀yọ́ jẹ́ kó dẹ̀ mọ̀ pé tára òun lòún bàjẹ́ Mákindé ò lè ní ẹ o mo ti sọ fún yín mi ò ní pẹ́ bá ṣe ń rí áítẹ̀mù yẹn ni pé Mákindé olè olè Mákindé olè olè Mákindé olè olè 5.3 billion olè ó fẹ́ fi kọ́ pápá ṣòro olè ní Mákindé olè ní ọ́. ó mà ṣe o bọ́rọ̀ yẹn ṣe ń ru mí ní tí bá ní máa sọ lálẹ́ yìí
á di iṣu àtayànyàn torí pé kì í ṣe ẹni tí à ń darapọ̀ mọ́. Lóòótọ́ ni àjùmọ̀bí. Ẹ má jẹ́ tú àṣírí. Lóòótọ́ làjùmọ̀bí ní tiẹ̀. Ṣùgbọ́n Mákindé ọwọ́ rẹ̀ wà ní ikú àjùmọ̀bí o. Bíbélì sọ pé tí wọ́n bá ṣe rere ara ò ní yá ọ bí. Ó kù díẹ̀. Mo ti sọ fún orílẹ̀-èdè yìí pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń bẹ lókè á tó jábọ́. Dùgbẹ̀dùgbẹ̀ tẹ́ ń wò yẹn á tó jálulẹ̀. Ó yé mi ó dẹ̀ yé wọ. Ó yé ọmọ tó ń ké. Ó sì yé ìyá rẹ̀ tí ń rẹ̀ ẹ́. Màmá tó wà mẹ́ orí ẹ̀ ò ní gbàbọ̀dè. Ẹ já gbàdúrà kékeré yìí fún Lady K ká tó máa lọ. Ayérayé ọba tó pọ̀ nípa àti agbára. Ọlọ́run onímọ̀jẹ̀mú wo ìhà àti agbára mọ̀jẹ̀mú lọ. A gbàdúrà yẹn láàárọ̀ lórí ìkànnì Tẹ́ni ọmọ ológo. Mo gbàdúrà lórúkọ Jésù orí yín ò ní gbàbọ̀dè. Gbogbo ẹ tó ti wà ń bí ò ní lu páńpẹ́ òkùnkùn. Alágbára ló sọ pé ibo ló fẹ́ gbà. Lórúkọ Jésù ogun ọ̀run fẹ̀mí rẹ̀ ṣòfò dànù. Mo tú Lady K lẹ̀ lénìí. Ìgbèkùn náà já. Ohun tí mo wí láàárọ̀ ni pé àjàgà Bábílónì wó. Àjàgà Bábílónì wó. Àjàgà Bábílónì wó lulẹ̀. Àjàgà Bábílónì wó pátápátá. Àjàgà Bábílónì wó. Olúwa àjàgà Bábílónì wó. Àjàgà Bábílónì wó lulẹ̀. Àjàgà Bábílónì wó pátápátá. Gbogbo àjàgà tó gbé ilẹ̀ Yorùbá mi èyí tí Lady K fi jẹ̀yà tí ó mọ̀ lẹ́ni lórúkọ Jésù Olúwa pa ẹ̀ṣẹ̀ náà rẹ́. Ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ̀ Olúwa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ o. Mo súre lẹ́ni ẹ lọ rí àánú kí ilẹ̀ ò láti mọ́ndé ò tó ẹ rí àánú gbà kí ẹ lọ jáde lálàáfíà. Ẹ ò ní bọ́ sọ́wọ́ ayé o. Ẹ ní bọ́ sọ́wọ́ oṣó. Ẹ ní bọ́ sọ́wọ́ ẹlẹ́bọ̀lógún. Ọlọ́run májẹ̀mú kó ràn yín lọ́wọ́. Mo sọ pẹ̀lú ọwọ́ agbára kí ẹ lọ ṣe rere. Bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí o. Ìwọ tó bá mi ṣàmì tó dẹ̀ bá mi ṣe ọ̀rọ̀ Mákindé olè lẹ́ni lórúkọ Jésù orí rẹ ò ní gbàbọ̀dè. O ò ní tẹrọ jẹ. Ìwọ tó ti dàgbà ọmọ rẹ yóò di ipò ńlá mú. Á débi àṣeyọrí ẹ. Adúpẹ́ pé ẹ ti ṣe. Ògo mà ní forúkọ yín. Jésù Olúwa wa. Bàbá màmá nǹkan kan fẹ́ kọ́ ẹ máa tẹ Up Yoruba Nation Now. Wàá dẹ̀ máa kọ pé Mákindé gómìnà olè ó lè rí owó àwọn ọmọ wa gbà lórúkọ Jésù àánú gbà o. Ìwọ tó rà mí ṣe ni mò ń bá wí kì í ṣe Mákindé o torí Mákindé ẹni èpè ni ó yóò sì ṣègbé lórúkọ Jésù. Àdàbí tí ò bá pànìyàn, àdàbí táwọn èèyàn ò bá sọnù, àdàbí táwọn èèyàn ò bá tí wọ́n wà ní in need of money ṣùgbọ́n tí wọ́n lọ ń fowó kọ́ pápá lórúkọ Jésù. Àṣìṣe báyìí ló máa ń bòkú tọkọ tó ń bọ̀ ìyá rẹ̀ sùn. Ṣìṣe kó máa bàlẹ́ ọ. Gbogbo orí adé mo ti sọ fún ọ múná ti kẹ̀yìn sí ọ látẹ̀ní lọ lórúkọ Jésù. Orí adé gbogbo kan kẹ̀yìn sí Mákindé kò ní máa ṣe mọ́. Wòlíì ló wí bẹ́ẹ̀ o. Gbogbo tó ń ṣe yẹn kò tún lọ rere mọ́. Àdàbí lórúkọ Jésù tó bá sọ pé gbogbo ọ̀nà tó wọ́ ló máa tọ́ ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà rẹ̀ Olúwa dàrú Olúwa dàrú Olúwa dàrú Olúwa dàrú Olúwa dàrú Olúwa dàrú. Bí ebi ṣe ń pa àwọn ènìyàn ebi ọjọ́ alẹ́ ó yá lọ fi pa Mákindé àti ìdílé rẹ̀. Ẹ má fi agbára náà wá sí ilé wọn. Adúpẹ́ pé ti ṣe o. Ògo ni fún orúkọ yìí Jésù náà agbára wa. Ẹ jájọ pàdé láàárọ̀ la fún program lórúkọ Jésù. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ wàhálà àánú gbà o. Yóò ní mú ọ lóhùn bẹ́ẹ̀ lórí o kò yí padà. Jésù náà agbára wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah. Bí o fẹ́ pè mí fún àdúrà
àbò fẹ́ ra ilẹ̀, àbò fẹ́ kọ́lé, àbò kábà ẹ kọ́lé ẹ, àbí kábà ẹ fọbẹ̀, àbí kábà ẹ kùn, gbogbo ohun tó bá ti ń jẹ́ pertaining building, mọ́mí ẹ pè wá sórí nọ́mbà yìí 08057455803 Maliku Baisara 57455803. Ẹ bá mi gbàdúrà lẹ́ẹ̀kan sí mami, ẹ̀mí mi dọwọ́ rẹ Olúwa, pa ẹ̀mí mi mọ́ lọ́wọ́ àwọn tó ń wá ọkàn mi. Ẹ gbàdúrà fún mi o. Masente budale akatalia, ẹ̀mí mi máa sọ fún mi nígbà tó di aago mẹ́ta lẹ́ni pé wọ́n ti ń wá ẹ̀mí mi. Mo gbàdúrà lórúkọ Jésù, alágbára tó lóun fẹ́ gbẹ̀mí mi, ogun ọ̀run pákílẹ̀ ò tó mọ̀. Áńgẹ́lì Olúwa kọlù, áńgẹ́lì Olúwa kọlù, ẹ̀mí máa kọlù, Olúwa kọlù, ó yá ṣe wọ́n mọ́ṣẹ́, ó yá ṣe wọ́n mọ́ṣẹ́, ó yá ṣe wọ́n mọ́ṣẹ́, Olúwa ṣe wọ́n mọ́ṣẹ́. Ẹ̀rù ikú ò bà mí, mọ́mí ṣùgbọ́n mo kà fẹ́ kó gbàdúrà ni. Limu tálíkà tálíkà kẹsẹ̀ pa, bẹ́ẹ̀ ni ẹ̀rù kankan kì yóò sì bà mí. Mo dẹ̀ ti sọ fún ayé pé èmi kì yóò kúkú kankan bí kò ṣe yíyẹ, kémi kó ba lè rìn iṣẹ́ Ọlọ́run. Gbogbo ipá òkùnkùn lórí tiẹ̀ lórí mi, Ọlọ́run kó yí dànù. Ó ní ṣẹ̀ṣẹ̀ gbé bó ṣe kọjú sí ọjọ́ yẹn, ọjọ́ ìsinmi, gbogbo àkókò tó wà kó wà lórílẹ̀-èdè, àánú kó dìde fún ọ. Ìwọ tó rí àmì ṣe ni mò ń bá wí o. Ìwọ tó ọ̀rọ̀ yìí nítumọ̀ sí látẹ̀ni lọ, ó ní tọrọ jẹ, ó tún tọrọ mu, ó tún tọrọ ná, ó tún tọrọ wò. Nínú àwọn tó máa kọ́lé lọ́dún yìí, ọ̀run parí kan fún ọmọ ẹ̀. Ìwọ tó rò pé ọ̀nà rẹ ti dí pé kò lè lọ, ọwọ́ tó dá ọ dúró, ọwọ́ náà gbiná dànù, ọwọ́ náà gbiná dànù, ọwọ́ náà gbiná dànù, ọwọ́ náà gbiná dànù. Ẹ lọ lálàáfíà, ẹ ṣe rere. Mo gbàdúrà gbogbo ibi tó bá dé láyé, Masente budalika dali abukutala, wà á rọ́nà lọ, ọ̀nà kì í dí mọ́jọ́ kó má lọ. Ọjọ́ tí òjò bá dágbére, ọjọ́ náà ní wọlé. Alágbára tó bá lóun ní lọ, kó wọlé lójijì. Ẹ̀mí kó gbà ọ́ là, kó lọ ṣe rere. Ayé ò ní mú ọ, mo ní ayé ò ní mú ọ, a ò ní mú ọ lóhùn, ọwọ́ ayé ò ní bà ọ́. Gbọ́ oṣù Sẹ̀tẹ́mbà ló wà, oṣù bàbàbà ni, ọfà ò ní bà ọ́, ọwọ́ òkùnkùn ò ní bà ọ́, ọwọ́ ọ̀ṣà ayé ò ní bà ọ́. Wọn ò ní gbé ẹ lọ́mọ, wọn ò ní gbé ẹ láyà, wọn ò ní gbé ẹ lọ́kọ. Máa lọ lálàáfíà, àlàáfíà Ọlọ́run kó bá yín gbé o. Jésù náà agbára wa. Pè mí sórí nọ́mbà yìí 08057455803. Yóò dára fún yín, ẹ ra àánú gbà o. Jésù náà agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Mami, mo ti sọ iṣẹ́ tí a ṣe fún ọ. Tí wọn náà bá ní interest, o lè pè wá. A máa bá ẹ lọ. Èmi wòlíì ọmọọba Abíọ́dún ló máa bá ń bẹ̀. Èmi náà ni mo ní company yẹn. Lórúkọ Jésù wá sí ra àánú gbà. Bye for now.